mo kàn mọ̀ wípé Bíọ́dún ò níṣẹ́ lọ́wọ́ olè ní Bíọ́dún aláìníṣẹ́ aláìlógo aláìjẹnìyàn ní Bíọ́dún olórí burúkú ẹ̀dá ní Bíọ́dún ò lájẹ́ lára bọ̀bọ̀ tó fẹ́ yẹn Sẹ́ndẹ́ ló gbé bọ̀bọ̀ yẹn kàn sórí burúkú nú ayé ni kò dáa fún Bíọ́dún kò sí ẹni tí Bíọ́dún ò lè tọrọ bá ṣé Bíọ́dún tó ya òbu ẹ̀ tó sẹ̀ndí ẹ̀ sọ́kùnrin pẹ̀lú ikùn ẹ̀ tó ń yọ̀rá tí bá parọ́ Bíọ́dún jáde kó o fi báìbù búra pé o sẹ́ndí ìfun ẹ̀ tó ń jẹrà fi gba donation lọ́wọ́ èèyàn kan. ẹ̀yin èèyàn mi Bíọ́dún Òkèowó ti wà ní wàhálà ó ti wà nínú ewu báyìí bí Lizzy Anjorin ṣe jáde fún wípé kò ní iṣẹ́ lọ́wọ́ olórí burúkú ni ọmọ àlè ní oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àwọn èpè ní Lizzy Anjorin ṣe lórí arábìnrin tí a mọ̀ sí Bíọ́dún Òkèowó ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. lábàrámadé sànyà fi báìbù jáde kó fi báìbù búra. Shegbo, she posted about Wizkid, pretend to support him, and after that she posted a baby emergency ọmọ bọ̀tí oníkúre. Ó yà mí lẹ́nu fún gbogbo yín náà. For how long? Who is Bíọ́dún? Bíọ́dún is nobody. Gbogbo 751 billion they are buying followers, they are buying viewers. Wọn ò jèrè tó rán fẹ́ impress society. Wọn ò jèrè gbogbo fíìmù òun 700 ti wò 300 ti wò 200 ti wò gbogbo ìfún Bíọ́dún gbogbo díẹ̀ ti jẹrà ó ti ń rùn maintenance ní Bíọ́dún dọ́gbọ́n lọ bá l'Amẹ́ríkà níṣẹ́ pé ó rẹ́dí àti fẹ́ bọ̀bọ́ ẹ̀ kó sì lọ maintenance fún ti jẹrà. Bíọ́dún has been living on donations free money all her life. Bíọ́dún mo ní fídíò ẹ lọ́wọ́ ibi tí fún ẹ ti ń jẹrà ẹgbẹ́ mi lẹ́ni yẹn ti transfer ó mọ̀ pé ni yẹn mọ̀ mí náà ó mọ̀ pé ni yẹn mọ̀ mí náà Bíọ́dún ẹni ẹgbẹ́ mi lẹ́ni yẹn ti transfer owó sí ẹ náà ìfún ẹ ń jẹrà ẹni ẹ̀gbọ́n sọ wípé kí ló lọ ṣe surgery fún pé kọ́ wo bí fún ẹ ṣe ń we cannot watch the video I have the video. These people are too fake. Gbogbo 1 billion, 2 billion, they bought viewers. They have nothing. They have no money. Their life is so terrible. Ayé wọn bàjẹ́. Bíọ́dún, ó sẹ́ndì fún ẹ tó ń jẹrà sí èèyàn kan. Àbó ò sẹ́ndì ẹ̀. Ó sẹ́ndì ẹ̀. Ó sẹ́ndì ẹ̀. Ó sẹ́ndì fún ẹ. Kò ní ṣe oríire. Ìwọ ló máa kú tògótògó Bíọ́dún Òkèowó. Ìwọ làwọn ọmọ ẹ máa fọjọ́ ọlọ́jọ́ pọ́njú kú tògótògó. I know a lot about you guys. Àwọn nǹkan tí mo ní lọ́wọ́ yín, àwọn nǹkan yín tó wà lọ́wọ́ mi, tó bá jẹ́ Ìyábọ̀ Òjó ní àti bá ti yín jẹ́.